ẹ jẹ́ kí a gba àṣẹ inú fún ẹ̀yin wòlíì tẹ́ jẹ́ followers mi. Àṣẹ inú, kí ni nǹkan tá à ń pè ní àṣẹ inú? Òun lẹ́mọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ wòlíì tó bá wà lórí pẹpẹ tá máa fọwọ́ gbá inú báyìí pé àṣẹ ìpè mi kí nǹkan báyìí kó ṣẹlẹ̀. Àṣẹ inú ló ṣiṣẹ́ bẹ́ẹ̀. Àṣẹ inú. A lọ wá orí ọká kan tó bá láṣẹ lẹ́nu tó ti gbẹ dáadáa. Orí ọká tó láṣẹ lẹ́nu tó ti gbẹ dáadáa. Wàá bá mi lọ̀. Wàá bá mi lọ̀ tá kúnná dáadáa. Ẹ rí pé lọ̀ tó kúnná dáadáa. Kódà o tún lè mú àjọ̀ tàbí asẹ́. O lè fi ṣe dáadáa. Kò jẹ́ kó kúnná dáadáa. Ṣé ẹ ti lọ̀ orí ọká ẹyọ kan tó láṣẹ lẹ́nu? Ẹ jẹ́ kára eléyìí tó ti gbẹ dáadáa torí a fẹ́ lọ̀ kó kúnná ni. A wá lọ orí ọká yẹn á jẹ́ kó kúnná dáadáa. A kó síbì kan, a kó sẹ́gbẹ́ kan. A wá lọ wá èlùbọ́ iṣu. Èlùbọ́ iṣu gidi, ìyẹn èlùbọ́ black, a fẹ́ fi ro àmàlà. Èlùbọ́ iṣu gidi, èlùbọ́ tó fi ń ṣe àmàlà, ìyẹn èlùbọ́ iṣu gidi á lọ wá. A wá fi ro àmàlà ìwọ̀nba tá a lè jẹ tán níjòkó ẹ̀ kan. A wá da orí ọká tá a lọ̀ tó kúnná dáadáa yẹn tá a bá ti ń ro àmàlà yẹn lọ́wọ́. A wá da orí ọká yẹn, á dà mọ́ èlùbọ́ yẹn, a wá fi ro àmàlà tá a lè jẹ tán níjòkó ẹ̀ kan. A kó àmàlà yẹn, a kó sẹ́gbẹ́ kan. Ọbẹ̀ tá a máa fi jẹ nìyí. A wá lọ wá ewé òwú akẹṣẹ. Ewé òwú akẹṣẹ kò níye. A wá wá pẹ̀lú ata ìjọsìn níwọ̀nba. A wá lọ méjèèjì papọ̀, ewé òwú akẹṣẹ àti ata ìjọsìn, a lọ méjèèjì papọ̀. A wá lọ wá ìgbín ìlákọ̀. Ìgbín ìlákọ̀ ẹyọ̀kan pẹ̀lú ẹja òjìjí ẹyọ̀kan. A wá fi nǹkan tá a lọ yẹ, ìyẹn ewé òwú akẹṣẹ àti ata ìjọsìn tá a lọ yẹ, a wá fi ṣe ìgbín ìlákọ̀ àti ẹja òjìjí yẹ, a fi ṣe lásèjẹ, a fi ṣe lọ́bẹ̀ pẹ̀lú epo àti iyọ̀. Tó bá wù ẹ́ o lè fi magí sí, o lè fi nǹkan tó bá wù ẹ́ sí, kó ṣáà ti ṣe lọ́bẹ̀. Òun náà a gbé sẹ́gbẹ́ kan. Òun la fẹ́ fi jẹ àmàlà yẹn. Ó di mélòó? Ó di step 2. Step ẹlẹ́ẹ̀kẹta òun ni omi tá a máa mu lé lórí tá a bá jẹ oúnjẹ yẹn tán. A wá lọ wá ewé òwú akẹṣẹ pẹ̀lú ewé kárò. A wá gbo méjèèjì papọ̀ sínú omi tá a lè mu tán níjòkó ẹ̀ kan. A ṣẹ́ ìdọ̀tí ibẹ̀, a ṣẹ́ kúrò, a da omi yẹn sínú kọ́ọ̀pù. Ṣé ẹ mọ̀ pé ó di step 3? Àmàlà ti wà lọ́tọ̀. Ọbẹ̀ tá a fẹ́ fi jẹ, tá a ṣe ìgbín ìlákọ̀ àti ẹja òjìjí sí, ìyẹn náà ti wà. Omi tá a fẹ́ mu lé, òun náà ti wà. A wá kó mẹ́tẹ̀ẹ̀ta, a wá lọ wá odó. A wá da ojú odó yẹn délẹ̀, a wá jókòó sórí odó yẹn. A lóṣo orí bàtà jókòó, a lè jókòó, a lè lóṣo, ṣùgbọ́n ẹsẹ̀ wa ò ní kanlẹ̀. A wà lórí odó yẹn, a wá mú àmàlà tá a rò yẹn, a wá mọ̀ fi jẹ ọbẹ̀ yẹn títí tá a fi jẹ ọbẹ̀ tá a sè yá jẹ tán lórí odó yẹn. Tá a bá ti jẹ tán, a wá mu omi ewé tá a gbo yẹn, a wá mu lé lórí. Tá a bá ti mu lé lórí, a wá fò bọ́lẹ̀ lórí odó yẹn. A sọ pé àṣẹ dé, ọmọ aláṣẹ ni mí. Àṣẹ dé, ọmọ aláṣẹ ni mí. Àṣẹ dé, ọmọ aláṣẹ ni mí. A sọ nígbà 3. Tested confirm ni. Kò sí ibi tá a bá wà tá a bá ti fẹ́ pa àṣẹ. Ẹ jẹ́ ká fọwọ́ gbá ikùn wa nígbà 3. Ká sọ pé àṣẹ dé, ọmọ aláṣẹ ni mí. Ká pàṣẹ nǹkan tó bá wù wá. Tested confirm ni. Ẹ lọ dán wò. Mo ti ṣe fún wòlíì rí dáadáa tó dẹ̀ ń ṣiṣẹ́. Ẹ lọ dán wò, kẹ́ wá fún mi lábọ̀, àdúrà wa gbà. 07031 31 26 57 or 07031 83 45 83. Àdúrà wa gbà. Mo ń bọ̀.